ibi tí ọmọkùnrin yìí ti ń fọ́ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ni wọ́n ká a mọ́, wọ́n ti mú un o. àwọn àgbà bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ní tolè, ọjọ́ kan ní tolóhun. bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ rí fún ọ̀gbẹ́ni Nnamdi, ẹni ọdún 28 kan tí wọ́n gbá mú lásìkò tó ń já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù kan lọ́wọ́ lágbègbè Efrom níjọba ìbílẹ̀ Uvie nípínlẹ̀ Delta. àwọn ọ̀dọ́ agbègbè náà ló kọ́kọ́ gbá a mú tí wọ́n sì lù ú bàjẹ́ kó tó di pé wọ́n fà á lé àwọn agbófinró lọ́wọ́ pé kí wọ́n máa bá a ṣẹjọ́ lórí ẹ̀sùn olè tí wọ́n fi kàn án. Aláròyé gbọ́ pé ọjọ́ àìkú Sunday ọjọ́ 28 oṣù kínní ọdún 2024 yìí ni géńdé ọ̀hún tó ti jingiri sínú iṣẹ́ láabi yìí lọ fọ́ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù kan lágbègbè Efrom, ṣùgbọ́n tí ẹnìkan rí i lójú ẹsẹ̀ ni onítọ̀hún ti fi gbé bọ́nù tí àwọn kọ̀ọ̀kan tó wà lágbègbè náà sì tú síta láti wo ohun tó ń ṣẹlẹ̀. ìyàlẹ́nu ńlá gbáà ló jẹ́ fún wọn nígbà tí wọ́n rí ọjà olówó ńlá tí géńdé ọ̀hún ti jí kó nínú ṣọ́ọ̀bù tó fọ́ náà. wọ́n gbá a mú wọ́n sì lù ú bíi kúkú bíi yíyè lọ́jọ́ yìí. ṣá o olè ọ̀hún tó pe ara rẹ̀ ní ọmọ ìlú Kwale ṣùgbọ́n tó ń gbé lágbègbè Mechanic Village nítòsí Army Barrack nílùú Efrom yìí sọ pé òun kì í ṣe olè gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n fi kan òun yìí o. ó ní mi ò kì í ṣe olè o, mi ò mọ nǹkan kan tí ẹni tó kígbe olè lé mi lórí rí o tó fi kígbe pé mò ń já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù lọ́wọ́, Ọlọ́run ọba ni ẹlẹ́rìí mi o. ṣá o ọkùnrin yìí kò rí ọ̀rọ̀ kankan sọ nígbà táwọn tó ń lù ú bí léèrè pé kí ló ń ṣe lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù àti pé níbo ló ti rí ẹrù rẹpẹtẹ tó wà lọ́wọ́ rẹ̀. bí wọ́n ti ń lù bẹ́ẹ̀ ló ń dímọ́ títí tí àwọn ọlọ́pàá agbègbè náà fi wá tí wọ́n sì gbé e lọ. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.